ká ná owó wa síbi láti pe àwọn èèyàn sínú ẹ̀sìn Islam, ká ná owó wa fáwọn tí wọ́n kó àwọn èèyàn sínú ẹ̀sìn Islam, charity, ká ná owó wa fáwọn tí wọ́n ń tún àkídà àwọn aṣebí mùsùlùmí tí kò kìí ṣe mùsùlùmí. Torí pé màmí wọ́n ní ẹ̀yẹ̀kẹ́ ìgbanúgbó lọ, ẹ̀wá jòkó sáàrin ìlú, àwọn oní jíjẹ àwọn súnfí ilẹ̀ ń ṣe dáwà fún àwọn Yíbò ń bẹ ní ìlú Yíbò, wọ́n bẹ nílẹ̀ Yíbò lọ, wọ́n láwọn yẹn ń lọ lẹ̀ Yíbò, wọ́n láwọn yẹn wà nílẹ̀ Yíbò tó jẹ́ àwọn súnnà tó ń ṣiṣẹ́, àwọn yẹn lè lọ gbèrúkọ, àmọ́ ní fẹ̀yìn náà lọ́rùn sílẹ̀. Ẹni tí ọmọ mọ́tò wà àtẹni tí ọmọ mọ́tò rí láti èèyàn wà gbogbo òun, wọ́n lè ní kọ̀wá mọ́tò rí o, àmọ́ yóò gbé ọdí báyìí. Wọ́n ní ẹ̀rí eléyìí títẹ̀ òun wà rí, àmọ́ ìwàkúwà ní mọ́síkí ní wọ́n wà nígbà tí o lè fẹ́ tẹ bíréèkì tí ó tẹ ọ̀tún. Ọmọ ìyá mi tọ́ọ̀bọ̀ sínú mọ́tò kankan ní méjì jọ. Kò sí ìlú sí wọ̀n bẹ́ẹ̀ ìparun ni. Ọmọ ẹ̀tẹ̀ bíréèkì ọ̀tẹ̀ tọ́jú mo nílò ìjọba nínú kànáà. Àwọn akẹfẹ̀rí tí wọ́n ṣe Islam á máa pè wọ́n, àwọn ẹlẹ́bọ̀ á máa pè wọ́n, torí wọ́n tó ń ṣe bọ nínú Islam gọ́ọ̀mọ̀ àdébí wọn náà ní ọrùn sílẹ̀. Tọ̀wọ́n ní ògún wà láhùn, ìwọ́n ní yá ṣe ìbúra ní mọ̀gá òṣùwọ̀n ilé wà yá ṣe ò. Ìgbà kálẹ̀lẹ̀ méjèèjì ẹlẹ́bọ̀lẹ̀ méjèèjì. Ẹlẹ́bọ̀ ìwọ́n kan lọ́wọ́ láti tí ẹ̀wọ́n ti lọ́wọ́ ká, ọlọ́wọ́ra, ọdún ìwé láwà ní òkèrùn. Àwọn tó wá kú òní wà ní jẹ́ pẹ̀lú yá ṣe ò tó wí. Wọ́n láti tẹ́jà àwọn ọmọ àlùbáyé àdá ayọ̀ kọ̀rán. Ọlọ́run máa pè nǹkan mímọ̀ mi o. Àtùwá àwọn owó ẹ̀dá ìbáyà. Ọlọ́run wọ́n ti ṣe rí bẹ́ẹ̀ tí máa ń pè o. Ìwọ lágbájá o. Ọlọ́run ní ẹ̀sìn ni. Wọ̀lá yushrik bi ibadati rabbih ahada. Ọlọ́run ní ẹ̀gbọ́dọ̀ pẹ̀lú bí ìjọsìn ni. Ṣé ayà ti yé àbí òye? Ó ti yé wọn, wọ́n ní táwọn ọmọ ṣe. Àwọn náà wà ní dákẹ́. Nítorí àwọn tí ẹ̀ ń bá sọ ọ̀rọ̀ náà wọ́n láì màkà táwọn fẹ́ sẹ̀sìn ọ̀rọ̀. Ọlọ́run wọn bá khalaqtul jinna wal insa illa liya'budun. Ọlọ́run lọ́wọ́ dájọ́ náà tẹ̀yìn lásìrí máa jẹ́ pé ká wá sí ọlọ́run nìkan illa liya'budun ay liya'buduni ana. Bẹ́ẹ̀ bá jẹ́ pé ká wá sí ní ọlọ́run bá nìkan. Ìṣẹ́ ọlọ́run nìkan, an-nafaqatu ala at-tawhid wa ahli at-tawhid wa ad-du'ati ila at-tawhid min awjab al-wajibat. Ká náwó wa fún àwọn àlùfáà tí wọ́n ń palẹ̀ ẹbọ, ká náwó wa fún àwọn àlùfáà tí wọ́n ń pè pẹ̀lú tawhid. Ọ̀rọ̀ yẹn gbogbo wa ní o, ẹ má bá wọn fà yín lẹ́ o, ẹ ní kí ayé rọrùn fún wọn, kí dáwọ̀ lè bá rọrùn fún wọn. Ẹlẹ́mí ò bèèrè kí ni ìmáàmù jẹ, àbá ti ń sáré pọ̀ sí kájọ́ra, bóyá gàrí ló mú láàárọ̀ kùtù lásìkò òjò, ọkàn fi gbé ní dúró náà ní. Àwọn ọmọdé kájọ́ra tán yípo oṣù yípo ọdún, ìdásìkò lẹ́sẹ̀ sẹ̀bí ọ̀kan kálukú, wọ́n ń kéwú, àmọ́ wọ́n ní ìkìlẹ̀ tẹ̀lé tí ń kọ́ wọn ní kéwú. Lọ́wọ́ padà fẹ́ yí wọ́n tán, yóò wá ní àwọn onílé wá ní pẹ̀lú láwọn. Òun fẹ́ kó epo lọ sí ìkírò. Òsáàsì, àwọn ẹni tí pọ̀ mọ́sílásì ní àdúrà kiri. Wọ́n lè ní Sunday láàpá gbogbo àwọn ọmọ sọ́mà ní ilé ẹ̀yìn ẹnìkan láàrin yìí kọ́ mọ́ sẹ́kìrì. Wọ́n máa kọ́ yí. Àwọn ìyá náwó fún ànábì o. Àwọn ìyá náwó fún ànábì o. Ànábì ni máa nà fáà ní máàlù kọ́tù, máa nà fáà ní máàlù àbíbáṣẹ́. Ànábì ni owó kan ọ̀sànfàní fún mi jùlọ tí mo fi dó, tọ́sẹ̀ mi fi dó, tí mo fi ríṣẹ́ yìí jẹ́. Kò sí owó tó sànfàní fún mi jùlọ, owó tó sànfàní pọ̀, àmọ́ èyí tó pọ̀ jù tó tóbi jù, ó náà ní owó tí àwọn wákìlì ń ta fún mi. Ọ̀ntà mọ́tò, ọ̀ntàlé, ọ̀ntàlẹ̀, owó bẹ lọ́wọ́ ẹ̀. Ọ̀pọ̀ ya lẹ́kọ̀ọ́, ó gbé bọ́ọ̀lù rẹ̀, ọjà lè mọ́tò àti òkè mọ́tò mọ́lẹ̀. Àbá àtọ́pọ̀ ya lẹ́kọ̀ọ́ ti jẹun ọ̀sán. Nígbà tó kìí ti jẹun àárọ̀. Táà bá ní ìdèmú charity
dáwà tá à ń ṣe dáwà ò ní lọ síwájú o. tó àbá tí wọ́n gbìyànjú íńtánẹ́ẹ̀tì ẹ̀ táwọn náà fi ń tako aburú àti wàhálà táwọn fi dà dálẹ̀ wọ́n rà dáta o. gbìyànjú jẹun kò lè jòkó sódò fún ọ̀fẹ́ rìkọ́dì. wọ́n bá láàgùn ọ̀tọ́jà máa ń tọ́jà ní kọ́kọ́ sínú fíṣà kó tẹ́kẹ́ ní kó mú omi tútù ìgbà tó fi dé inú ilé wọ́n ní kò síná kò sí epo tó fi tajà rẹ̀ tọ̀. àwọn kan yàtọ̀ tó ń náwó bìnrin àlùmọ́sáàyì wọ́n ní táwọn ti mọ̀ pé a fẹ́ náwó fọ́lọ́hún yóò bùkátà ká kọ́ àwọn mọ́sálásí ààrẹ náà ní mọ́sálásí ìgbà fẹ́ kọ́lá tó òfin ní OPC tó òfin ní ẹlẹ́bọ̀ tó òfin ní àwọn ìjọba bí ẹlẹ́bọ̀ gbogbo àwọn tó bá gbé súnà lọ́wọ́ ẹ máa kọ́ mọ́sálásí fún wọn ẹ máa kọ́lé kí ó fún wọn àwọn ni wọ́n tó àwùjọ sí o àwọn oníwà ní máa ní bùlámi yìí ẹni tó bá káwọn bá dé tẹ́lẹ̀ tó bá dé ọ̀kàfàlẹ̀ dùn áti wọlé ìmọ̀ wọlé mọ̀lẹ́bí gbogbo àwọn tí wọ́n káwọn wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹjẹ́ àwọn ti dáadáa sí wọn yàtọ̀ sówó sponsor tó máa ń fún wọn ní ẹ̀bùn máa ra nǹkan fún wọn máa ń fún wọn lóúnjẹ eléyìí yóò jẹ́ kí iṣẹ́ náà wọ́n ti kíni wọ́n máa tẹ̀síwájú ọ̀kàfàlẹ̀ tuntun lá àwọn student of knowledge tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọlọ́wọ́ bá wa àwọn ará tẹ́lá fún wọn àwọn sanwó lè kí wọn àwọn sanwó ibùgbé tó ń ṣe kíni tó ń pè é láwọn ìlú tí wọ́n mọ̀ tó mọ̀ charity tó bá ti lè kí wọn lákan àwọn olówó yẹn yóò wá ara ilẹ̀ ńlá sẹ́gbẹ̀ẹ́ lẹ́kọ̀ọ́ yẹn yóò wá kọ́ àwọn second to love yóò wá kọ́ sílẹ̀ yóò ní gbogbo àwọn ọmọ fẹ́ kí wọ́n ká máa gbé bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ ìwọ náà lè kọ́ ìwé ìwé rẹ̀ àmọ́ àwọn tí wa bá ti sòkú láti bẹ́ dé táwọn lọ lè yí ẹ̀yìn ìyá tẹ́yìn ta lẹ́yìn ogún ọdún wọ́n ní ọbẹ̀ yẹ́yìn ìyá rẹ̀ padà ibi àwọn olówó ti wá ná owó sí ẹ̀jọ̀ máa àwọn lọ lè lọ́wọ́ bá àwọn onífújì àwọn olórin àwọn eléré wọ́n ti bá àti al-masā'ib wọ́n ní wọ́n ti bá àti al-masā'ib àmà tí al-Qur'ān rẹpẹtẹ pẹ̀lú gbogbo àwọn èdè wal kutub al-islamiyya nafi'a á sì máa ra àwọn tíra àwọn tẹ̀tíra tó jẹ́ Lárúbáwá tó sàǹfààní fún àwọn tó ń kéwú á kò tíra sí mọ́sálásí wọ́n náà ra Qur'an ra tíra sí mọ́sálásí yàtọ̀ dínà wọn sọ̀rọ̀ bọ̀lá àdá dínà já ìmùsàmà wọ́n torí pé tá a bá náwó sínú ẹ̀sìn àlè sọ̀rọ̀ láwùjọ. gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa táà sí dáadáa láwọn ojú wa táà ń tún pé bí táà sí dáadáa láwùjọ yìí ẹ̀kọ́ la kọ́ ẹ̀sìn lọ́rùn wá o ẹ̀sìn lọ́rùn ló sábà fi táa fi rí báyìí tábẹ́fẹ́ káwọn ọmọ tá ń pọ̀ náà káwọn ní wọ́n yà dáadáa wọ́n ní ká pọ́ǹpù owó sí iná dáwà ká pọ́ǹpù owó sílé ìjọsìn mọ́lẹ̀ tí kan bí ọjọ́ òye kó tó kọ́ mọ́sálásí ìtọ́lọ̀ wọn fi kalẹ̀ fún ọmọ ọba náwó sí mọ́sálásí ó ju òye tó fẹ́ jẹ́ ní ayé lọ lọ́mbà náà lè láyé mọ́sí ìjàmbá láwọ́ láwọ́ bí tán fi jẹ́nà àdébì mo gbé tó bá ilé kọ́ mọ́sálásí fún mi ọlọ́run ọba àdébì ní tó fi lè kọ́ mọ́sálásí fún ọlọ́run ọba ọlọ́run sì kọ́ ilé láfún nínú àìjẹ́nà àwọn sàbẹ̀ tó wọ̀ lówó lọ́wọ́ tó nǹkan pé àwọn ò lè dá mọ́sálásí pọ̀ àwọn ò ní tó nǹkan àdébì ní wàlẹ́wò ká má fàṣù tọ́ yìí kọjá pé tí wọn náà ná nínú mọ́sálásí owó tó wọ́n fún wọn tí wọ́n fi kọ́ mọ́sálásí owó náà kọ̀ ju ibi tí ẹyẹ lè bà sí lọ ká ní ìdajì búlọ́ọ̀kù 6 ìfẹ̀lẹ́ wọn dára búlọ́ọ̀kù 6 ládùúgbò wọn ní 500 naira níbi ó ti gùn mí ọ wọn ní di 600 lọ́dọ̀ tó wà wọn ní jama ní ta òun náà ti kọ́ mọ́sálásí ẹ̀rì charity nù ẹni wọ́n tà ní 700 yìí ń tà ní 500 owó ni wọ́n fẹ́ ṣe owó sì bẹ̀ lọ́wọ́ ẹ̀ ìdajì búlọ́ọ̀kù 6 jama ẹ̀yọ́ bà síbẹ̀ àbí wọ́n wá ní dèdè ìdajì búlọ́ọ̀kù 6 ìwọ́n náà nípa níbí àwọn àlejò sọ́mọ̀ sọ wípé kọ́ jẹ́ pé dèdè ibi tẹ́lẹ̀ máa ń bà sí ní bọ́ṣọ̀ tó wọ́n náà náwó sí mọ́sálásí ọ̀bánà láwọ̀ láwọ̀ bẹ́ẹ̀ tàbí ìjẹ́nà ọlọ́wọ́n ọkọ̀ ilé ńlá fún ọjà ńlá ìjẹ́nà tọ́lọ́wọ́n mọ̀ pé òun nílùú rẹ̀ lọ ibẹ̀ láti mọ̀ pé àwọn tá láàdí táàrà káàdì táàrà iPhone táàrà dátà a sì ní owó ìdajì búlọ́ọ̀kù kí ni jàmbá búlọ́ọ̀kù 6 300 naira wọ́n kò níbí àdékò fi ìdajì búlọ́ọ̀kù 6 sílẹ̀ sí mọ́sálásí náà fẹ́kọ̀ọ́ yìí wọ́n kò ní dáhùn wọ́n gbà ṣẹ̀tọ́ láàyè nínú ayé rẹ̀ 300 naira ẹlẹ́gbẹ̀ẹ́ lágbára 3 million wá ṣe jòkó lẹ́yìn jàmbá ẹlẹ́gbẹ̀ẹ́ lágbára 30 million naira wá ṣe jòkó lẹ́yìn yóò kàn sọ pé
Stars ẹni kan sẹ́jà káńtì máa fún láti sinmi kò ní ìdíkàlẹ̀ fún máìkì ìgbésẹ̀ ilé àlẹ́ nàbí ìkẹyìn wọ́n ti bá àwọn ẹ̀yẹ̀ jẹ́ Nàìjíríà sẹ̀lẹ̀ àlẹ́ nàbí àwa tí a pè wá orúkọ mi ní Aláàjì Arówó Sayọ̀ ẹ̀dá kòtà ló ń bẹ̀rẹ̀ yìí èmi ni md kọ́ ìtajà wẹ́wẹ́rẹ́ ní ẹ̀rọ charity kan yẹ ọwọ́ ti akpáàtì rí èyí ò ní ọ̀jẹ́ kí Islam wọn dàgbà lókè lọ́pọ̀lọpọ̀ àwọn àyè torí pé àwọn bàbá yẹn tẹ̀lé bá ti fi wọ́n joyè wọn ò ní sékéré àdínáwó bàbá níbi wọ́n ti sàkọ wọ́n ti sèpá rí Islam kọ́ yẹ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ó di ọ̀nà yàn lérí gbogbo wa káwa náà sì ń tàbá lágbára wọ́n ní lábàlá ẹ̀sìn yìí wọ́n ní lábàlá ọ̀rọ̀ ẹ̀sìn yìí wọ́n ní ká má fàṣẹyìn níbẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn nínú àwọn pẹ̀lú àwọn náà sí wọ́n lè ṣe charity àkọ́kọ́ nìyẹn ò torí pé eléyìí ni ìdí pàtàkì tọ́lọ̀ nítorí ẹ̀dá wa wá sílé ayé ẹlẹ́ẹ̀kejì anáwó sáni من أعمال المؤسسات الخيرية الأعمال الإيجابية òun náà ni àwọn owó táàmà ná láti lè bá sọ ìgbésí ayé dìdẹ̀kùn fáwọn tí wọ́n wá mọ́sálásí wá kírun tí wọ́n bá ti kó ní mọ́sálásí sí ìjọba ibo láwọn ń sìn á ti wà níta mọ́sálásí àwọn mùsùlùmí tá ń jọ kírun lọ́kùnrin lóbìnrin wọ́n ní lẹ́yìn alákọ̀ọ́kọ́ èyí tó lágbára jù bẹ́ẹ̀ tá a jagun rẹ̀ ó lẹ́nu wàhálà pàtó lè jó ra oníbò láti jagun tẹ́bi òṣè bó láti bá ẹbí jagun tẹ́bi òfin nípa àwa tá à ń kírun lẹ́yìn ìmáàmù tẹ́bi òṣè nípa ìmáàmù náà torí gbogbo àtàwọn àti ìmáàmù táwọn ti kó mọ́sálásí àbí mòdìrò àtàwọn ọmọdékéwò táwọn ti kó nílékéwò àbí àwọn fọ́ọ̀n dáwà tó bá ti darí ìwọlá padà sí ìdí kíní jàmbá oúnjẹ èyí ò ní kí ìmáàmù ọmọ ti ṣẹ́ o Abubakar olówó ni ìmáàmù ni Umar bin Khattab olówó ni ìmáàmù ni Usman bin Affan olówó ni ìmáàmù ni hakim wọ ìmáàmù òkàmùhù fún àìmọ́tòrò mọ́wò tó ṣe tó nígbàgbé kí ó rí wọ́n ṣe àwọn òkà mẹ́ta wá darapọ̀ wọ́n ní tọ̀láwà sẹ́jù ó ní kẹ́lídì wọ́n ní sáàsì ẹ̀kan ní yọ́ wáyé láwọ́ àti bísíẹ̀sì yìí náà rí ìrọ̀ wá bísíẹ̀sì tó máa ṣe tí ó sì máa mú nǹkan wọlé tí ò ní mọ́ gbà pé kí ó aláwọ̀ bá ní fẹ́lẹ̀ yá gbúrú rọ́pà hádàl bẹ́ntì aláwọ̀ bá ní ètò wá kò fáwọn arámátà ní pé ká máa sí ọlọ́run tó délé alẹ́sẹ̀ àtàmà ọ̀hún mẹ́kíní mẹ́jọ́ra aláwọ̀ bá ní tẹ́bí mo ti mú epo kò fún ìbádà lókú ìtumọ̀ ẹ̀ pé táà bá ja ebi lókun ìbádà yẹn ò ní ṣe kí ni kò ní rọrùn Ànábì sallallahu alaihi wasallam kan arákùnrin kan wá bá ó ní ayé Islam khair ó ní Islam lọ dájú lẹ́yìn máa ń ṣe lọ́wọ́ láwọ́já wọn ní máa ń ṣe Islam ní ṣe rí Islam Ànábì ní tut'imu at'am ayé Islam Ànábì tut'imu at'am Ànábì ní kọ́ ọmọ fáwọn èèyàn ló jẹ́ yìí lẹ́gbẹ̀ẹ́ ní Islam ni ṣẹ̀rí charity náà sọ yìí ọ̀tọ̀ làwọn charity domestic charity indoor charity ọ̀tọ̀ ní charity mọ́ṣáláṣí nínú ilé rẹ̀ náà ló kò fi kọ́ àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ pé ẹ máa fún yàrá lóúnjẹ o ẹ bá lẹ́ni tí fi ń pa ẹ fún ẹ má máa fi oúnjẹ ẹ má máa fi láwọn èèyàn lójú o ẹ má máa tí fi ń pa níran o ìsìlámù ni ẹ wọ́n ní ìsìlámù bẹ́ẹ̀ ló lé yìí ó náà nílé tó ń ní fáwọn èèyàn lóúnjẹ kìí ṣe tẹ́tí gbóúnjẹ pamọ́ tí àwọn ẹ̀yàn sọ fún wọn pé àlejò tó lẹ́yìn sí ṣé àwọn ẹ̀yàn náà láti gbogbo ńlá ọwọ́ mẹ́rin pẹ̀lú owó láwá sí ó ní ìwé láti wá rí bíi ẹ̀yin bàbá wa àwọn ẹni rẹ̀ innama nut'imukum liwajhillah wa yut'imuna at'am ala hubbihi miskina ọlọ́wọ́ bá ní àwọn ẹni rẹ̀ wọ́n máa fáwọn èèyàn ló jẹ
àwọn aláìní wọ̀nyẹ̀ tí ń bá àwọn ọmọ òrukàn wọ́n máa fún olóúnjẹ wà á sí rọ àwọn tó ń bẹ nígbèkùn bóyá ń bẹ lóko ẹrú àbí ń bẹ nínú ẹ̀wọ̀n wọ́n máa gbóúnjẹ lọ fún àwọn ọmọ ẹlẹ́wọ̀n nínú àwọn ṣe charitable organization yẹn charitable foundation kẹ́ ẹ máa visit prison yard gbogbo ẹni tí máa ń lọ bẹ̀yẹn yóò máa gbé àbùkátà ká máa fáwọn èèyàn ló ń jẹ́ bẹ̀ àwọn pásítọ̀ wọn bẹ́ o take away wọ́n máa kó dání pẹ̀lú ráìsì àti chicken tó gbóná ẹ̀wẹ́ tó bá tuntun gbà mí kò ní lọ wọ̀rọ̀ pé tó ń gbóná nínú gbóná ni wọ́n máa kó sí èmi pàdé wọn láwọn àsìkò kan tí wọ́n lọ àwọn mùsùlùmí mélòó là ń lọ àwọn olówó wa mélòó ni wọ́n rántí wọn ọlọ́run láwọn ẹni rí àkọ́kọ́ wọn kì í fáwọn tó wà nínú ìgbèkúnlẹ̀ o ìdámà lọ tẹ̀lé mọ́kún níwájú ìlà lànà orí lómi kún jẹ láwọn aláṣùkúrọ̀ tẹ́wọ́lẹ̀ ti fún ìyànlú jẹ tán wọ́n ní àwọn òrè tí òrè lọ́dọ̀ ẹ̀ àwọn ìṣòrí tẹ̀sán ọlọ́run làwọn ṣe fún wọ́n ṣe pẹ̀lú sincerity charity plus sincerity ìṣèkọ́tọ̀ ọ̀dìjẹ́ náà ọmọ ìyá mi tí wọ́n gbọ́n táwọn tọ̀hún sọ torí wọ́n tó ń jòkó ti charity rẹ tó ń mú àyè mọ́sálásí ìpé tí wọ́n sọ fún wọn yí pé ìdájọ́ wọn mọ́sálásí mi mọ́ gbọ́lẹ̀ ṣe ìmáwọ̀ sọ fún wọn ààyè tí wọ́n fi ọ́n nínú mi gba ìtẹ́lẹ̀kẹ́ débẹ̀ yìí náà wọ́n náà ló kó rẹ̀ rà ẹ̀sán náà nù àbí o ti gba ẹ̀sán lérí owó tọ́ ná àwọn ẹni eré kọ̀rọ̀ ni wọ́n máa náwó ní kọ̀rọ̀ tẹ́nìkan ò ní mà ọlọ́wọ́ láàrin ẹ̀kọ́ ló mọ́sẹ̀ ìṣàlẹ̀ ọkọ̀ sàwọn náà lẹ́ni eré ṣé wọ́n ní lábàlá kébí ọmọ pa àwọn ìlú mọ̀ yìí jẹ́ máa iṣẹ́ tí àwọn foundation gbé lọ́wọ́ nìyẹn o ẹ máa sọ fáwọn èèyàn kí wọ́n kó jẹ wá ẹ máa wá ha fáwọn èèyàn ẹ máa sọ fáwọn èèyàn kí wọ́n máa pè yín tí wọ́n bá ti rí iṣẹ́ nígboro lọ́dọ̀ tiwa àwọn ní fáìlì fún àwọn tó ní certificate a ní di engineer qualify one bí ọya certificate rẹ̀ ní a ní di medical doctor certificate rẹ̀ ní a ní di ẹni tó jẹ́ pé accountant ní ọyẹ certificate rẹ̀ ní wọ́n sì pé ẹnìkan pè pé láìpẹ́ yìí wọ́n lóun nílẹ̀ tó bá rí di civil engineering ó ní kílẹ̀ tó mọ́ ó ní opportunity láti sílẹ̀ mo wá ń pe àwọn tí wọ́n jẹ́ wọ́n ṣe engineering àwọn kò sí civil nínú títí wọn làwọn náà ń pè káàkiri pé wọ́n ní àwọn company láti àwọn ní ọ̀nà òtún bó sínú ọ̀la òtún bó sínú ọ̀la ọmọ ìyá àárí ládùúgbò wa ìlú mi lápadà pé ọ̀sẹ̀ ní sí fèrè sí wọn jọmọ́ ìgbà tó fi ìrọ̀lẹ́ ọjọ́ kejì jọmọ́ wọ́n ti dá lọ́lá ọmọ ìyá tó wà ní millions ìkọ́kọ́ gba millions iná ọkọ̀ lọ́dẹ̀ fi change àtọ̀ rẹ̀ àtọ́lá ìkan bẹ̀rẹ̀ lọ́nà láhàúdà wà láàkú wẹ́ta ìjàmìlà máa tẹnumọ́ ọ̀nà òsì lókìkì fún láhàúdà wà láàkú wẹ́ta ìjàmìlà ọ̀ságbàrá ní ẹ̀mí ìsẹ̀kẹta àbíkọ́lọ̀ wọ́n ṣe tán ọmọ ìyá tó sáàsì mo dúpẹ́ mo ní ọlọ́run ọmọ dúpẹ́ fún ọlọ́run ọba àdá ló fún oníṣẹ́ kò kí sàwọn sábàbí lásán ọjà ìmáàmù ọwọ́ rẹ̀ pé kọ́ máa gẹ́rùn nìkan níṣẹ́ káyìí ara sẹ́rẹ̀ ní báyọ̀ bá fẹ́ kọlẹ̀ báyọ̀ fẹ́ kọsọ ti ní nọ́mbà tẹ́ gbọ́dọ̀ pè ní mọ́sálásí pé mo fẹ́ kọsọ mo fẹ́ kọlẹ̀ mo fẹ́ roko àwọn sọ pé ọya ẹgbẹ́ bàbá lágbájá ọmọ gbòòrò ìyá lágbájá ọmọ sọ́fọ̀ òun náà jẹun ayọ̀ bẹ̀ ìjọba pè pé àwọn prince Islam yẹn gbogbo tó sá mú ìṣẹ́ àtòṣìkò nínú ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ èèyàn tẹ́bí òfin ṣe kí ni tẹ́bí òfin nípa wọn ààrẹ náà ni ká máa ṣe empowerment fáwọn èèyàn àwọn tó náà kẹ́ láàrin wa gbọ́ra nǹkan táwọn ẹni máa gùn ẹ̀rọ ọ̀kadà jọ ẹ̀rọ kẹ̀kẹ́ náà fẹ́ jọ ẹ̀rọ mọ́tò jọ ọlọ́run kí ẹlòmíì nínú àwọn tájọ ń kí jímọ̀ tí wọ́n lè ra mọ́tò bọ́ọ̀sì 100 tí ò ní mọ̀ fún ọmọ kankan nínú owó àmọ́ kò gbọ́ yé ọ̀pọ̀ charity èyí dípò tí ọ̀nà ó sì tẹ́lẹ̀ pé àwọn èèyàn 100 ẹ̀lẹ̀ pé bọ́ọ̀sì yẹn fún wọn tó mọ̀ fi jẹun ayọ̀ ọlọ́run kí àwọn èèyàn àwọn mùsùlùmí la lówó jìjàmbá àmọ́ kò sí àgbọ́yé àwọn tó lágbọ́yé kò sí mánì tó fi náà ọlọ́pàá sàmúwà ìlú ìgbà ìlọ nínú àwọn iṣẹ́ wa nílẹ̀ àmàl àlègàdíyà ẹ̀yà ayẹ́tùlá ìtàm ó náà ní ká mọ́ fi àwọn ọmọ olùkàn sílẹ̀ iṣẹ́ mọ́sálásí iṣẹ́ àwọn foundation yẹ tẹ́rí
ìtọ́jú ọmọ òrukàn yìí àwọn ìmáàmù ọmọ gba dátà àwọn ọmọ òrukàn tí bàbá wọn ti kú ẹ̀yin olówó ẹ̀yọ́ ọmọ fìdánsì wọn ọtí ìmáàmù bá dìde olówó ní dìde o ọlọ́run ara yìí tẹ̀lé ní yóò kájú òkè tí ọlọ́run wá ní ìrìn àdámì ìjọ orí rí àbọ̀ orí rí ẹni tí ó gbàgbé jọ́ àlèkè àmọ̀ mọ́ ó pe ẹjọ́ àlèkè àmọ̀ nírọ́ ọlọ́run wá ní tó bá rí ìbàdá ní kẹlẹ́lí ìyàtọ̀ wọn nìyẹn tí ọlọ́run wá ní gbogbo àwọn tó wọ́n pa ọmọ òrukàn sí àwọn èèyàn gbàgbé àlèkè àmọ̀ mọ́ tó bá gbàgbé àlèkè àmọ̀ mọ́ wọn jẹ́ ọmọ òrukàn sí wọ́n láyà ó tó alàtọ̀ àmì sí wọn ò jẹ́ fi ìmọ̀ fáwọn èèyàn ló jẹ́ sílẹ̀ ìgbà mẹ́rin náà wà kó sínú ayé káwọn tọ́jọ́ múrò kàtẹ́ àwọn òbí àlójẹ ẹni mójú tó ń tàn sọ yìí tó wà ní kùrá yìí o tí wọ́n jọ́ da fún ìyàn láyé lásán yẹn o olówó ọmọdé àti olówó àná ọlọ́lá ọjà rẹ̀ parọ́ lójú ẹ oníṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù rẹ̀ padà jóró oníkọ́ọ̀bù náà padà fúnra wọ́n tó jẹ́ ìlànà ńlá padà dẹ́ nílẹ̀ àwọn nǹkan tó ń ṣe rèé o èyí onímọ̀ ṣe àwọn eléyàwó kọ́lọ̀ wọn gbé ga Ànábì ní àádá wà káfíru yatim fil jannati kahatayn Ànábì lọ ìka méjèèjì Ànábì ní èmi àtẹni tí ní máa ń tọ́jú ọmọ òrukàn àjọ wà nínú àlìjẹ́nà báyìí ní o wà ashara bi usbu'ayhi as-sababata wal-wusta as-sababati wal-wusta bí usbu'ayhi bá a majrur àbí Ànábì sallallahu alaihi wasallam lóbi ní bá ṣe jẹ́ lẹ́gìdì bá ṣe jọ wà nínú àjẹ́nà ni wọ́n ní ìtò ṣe tọ́lọ̀ fi pẹ́sìnà àjẹ́nà ìkẹ́ òun ni wọ́n ń bẹ lórí ayé tọ́lọ̀ wọ́n lè fọ́n torí ẹ̀ ó bá dáre nínú kẹ́ gbogbo àwọn Haúsá tí wọ́n ní àwọn charitable organization fáwọn orphan ẹni ẹ máa lọ lè wò wọ́n kí lórí wà náà bí wọ́n ṣe náà ní bílíọ̀nù ṣe kí ni ó náà ló wọlé padà torí fi àbá kékeré gba ńlá ni wọ́n pè charity ná díẹ̀ àwọn àfáàfin iṣẹ́ wọn yóò fi fún ọlọ́run sì fún ọ ní púpọ̀ ọlọ́run tẹ́ bá ti ní àwọn afílẹ̀ ìtọ́pọ̀ ìbí tẹ̀lé lọ tó òbí ní báyà kúrá ọ̀fẹ́ ní àwọn àgbò olówó gan ní lẹ́kọ̀ọ́ yìí ẹni dárúkọ rẹ̀ bí náà olówó súnà ó ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ bísíǹsì lòun máa ṣe ó ní òun máa rí profit ó ní àwọn kò sí profit tí tóun máa rí tó profit tóun máa rí tóun máa ṣàrà tóun máa ti ti mílíọ̀nù tàbá yìí bílíọ̀nù sọ̀rọ̀ wọlé èyí tí wọ́n yòókù níta ló jẹ́ ọba ìlú kìí ṣe lárúbáwá wọ̀ Yorùbá wà àwọn lẹ́yìn máa ra mọ́tò fáfá àfẹ́sì wọ́n ra mọ́tò fáfá àfẹ́sì wọ́n ò sì ní kọ́lùkọ́ wọn sí ìmọ̀tí kìí yẹ yìí náà ní kọ́lùkọ́ wọn sí nígbà máa fi tú gbogbo orí tẹ́ bá ti ṣe kìí tí ẹ bá lọ kẹ́ bá ṣe dáwà lọ yọ́kàn sọ fún ọ̀kan ní àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ tó ń ṣe lọ́bẹ̀ pé lọ́lẹ̀ fún àfáfá yìí ní kọ́kọ́rọ́ mọ́tò wọn mọ́tò yẹn lọlé ẹ̀ tí wọ́n bá níta lónìí ní ọlúwọ́ lọ́wọ́ olówó yóò wá pàdé àfáà yẹn lókèṣà yóò wá pèrè pé ìsáàṣẹ ẹkùn náà mọ́tò yìí ọlọ́wọ́ bá dẹ̀ tí wọ́n lè ṣe ẹkùn náà mọ́tò yìí bá dẹ̀ láàbí wọ́n dẹ̀ sọ fún wọn yẹn pé táwọn ó fi tí wọ́n fi dé ọ̀run tó fi jáde láì kọ̀ọ̀kan lọ́wọ́ àwọn yẹn àwọn èèyàn làwọn náà wọ́n lówó tó ọ gbogbo tó ń ṣe yẹn jàmá níwájú ìlà ọ̀fẹ́kẹ́ nìkan yìí wọn ọ̀fẹ́ nìkan kí wọn láàrín orí ìwé kò jẹsà wọ́n dá ṣubú wọn nítorí ìjà ọlọ́pọ̀lọpọ̀ àwọn olówó náwó sílẹ̀ sùmọ́lẹ̀ Yorùbá ni pé yorùbá náà jẹsà wọ́n ṣubú wọn àwọn ò lè náwó láì sí pé ẹ lẹ pọ́sà wọn náà àwọn olówó lè náwó gidi láì sí pé wọ́n wà láì òkèṣà tẹ́lẹ̀ ló lè bá fún wa ó ní mo fún yín ní 2 million àwọn èèyàn náà lọ́wọ́ àpùwà ó ní mo tó fún yín ní méjì sí wọ́n láì yan yàyàgbéyàdé ẹlòmíì wọ́n láì kọ́ padà ní fún wa nìkan ibi táwọn méjì yàyàgbéyàdé àmọ́ nínú mídíà náà wọ́n ti ṣe ọlọ́run níjà orí ẹ̀ nínú sọ́nà owó tí wàá máa ń ná torí ọlọ́run wà ní wípé brọ́dà tọ́lọ́nkẹ́ mọ́sálásí lọ́wọ́ lẹ́yìn ẹlòmíì ń bẹ láàrin wa yìí tó lè tọ́ mọ́sálásí yẹn kọ́ wọ́n ní 200 million yóò wé 200 million nínú tọ́lọ̀ ṣe fún un yóò kọjá ìkì lálẹ́ yìí pẹ̀lú ìyọ̀dá ọ̀rọ̀ yóò ti sẹ́lẹ̀ sí máa gbìyànjú ní láì dáa ẹ̀yin bàbá wa ìyá wa wọ́n ní àwùjọ wa àjẹ́pà ọmọ olùkànlẹ̀ a máa fún wọn ní ẹ̀kọ́ a máa fún wọn lóúnjẹ a máa fún wọn láṣọ a máa dàbàtà fún wọn a máa sọdún fún wọn
ìjọ ọdún àlejò wọn mìsì bàbá wọn. Ẹ ní fọ́ọ̀mù ní mọ́sálásí tàbí experience lè fi sọ̀rọ̀ yìí o. Àdúgbò ẹsẹ̀ lẹ́yìn nìyà rí. Ẹ ní fọ́ọ̀mù ní mọ́sálásí tẹ́fìlì. Ẹ fi àyè fọ́tò síbẹ̀. Passport lásán orí kọ́ mọ́ wà dàpọ̀. Eléyìí Sìdíkì Ibrahim ọ̀sùn ló ń gbé. Eléyìí náà Sìdíkì Ibrahim òun gbé kò. Ó wá wọnú àkáǹtì wọn ní Sìdíkì lọ ní alóhùn. Àbíkó wo pé fọ́ọ̀mù wọn lẹ́nu yẹn fi passport wọn ló wà ní orí ẹ̀ torí wọ́n tó pé wọ́n yí máa ní káwọ́ yà fọ́tò. Lọ́rùrọ̀ nígbà míì. Lọ́rùrọ̀. Passport táwọn yà táwọn lọ sùkúl yẹn táwọn lọ yunifásitì yẹn lọ́rùrọ̀ yìí. Kì í ṣe tó ta kí wọ́n yà. Ẹ kọlùkọ ọmọ yẹn sí. Dátà ṣẹ̀yọ́ wọn bẹ̀. Nísàlẹ̀ dátà sponsora olówó bẹ̀. Ẹ fi ní tọmọ yẹn. Ẹ pàṣẹ jòkó lè yá wa pín fọ́ọ̀mù yẹn. Àwọn tó lọ máa kí ọmọ gbà ilé mi wà gbà lọ́fíìsì. Yóò fi ilẹ̀ email everything yóò pèsè bẹ́ẹ̀. Ẹ bàbá yìí yá wa. Oṣooṣù ni o, yóò máa sẹ́ni owó. Tábìlì ni o, yóò máa sẹ́ni owó. Ọdọọdún ni yóò máa sẹ́ni owó. Eléyìí nínú àwọn ọ̀sẹ̀ sáré tuntun dáa. Ọmọ yẹn, òun náà, Ọlọ́run ń lo àwọn ìgbìyànjú sábà bíi tó nípa ìwà jẹ́ ìrìn ayé. Ó wà àwọn ọmọdé kankan rìn káàkiri, bọ́sọ̀ wọn padà darí sí o. Nígbà táwọn ọmọdé tó táyì tì wá. Torí ìwọ tó kàtọ́ ọmọ ọ̀rẹ́ rẹ tó kú tọ́ka sí rẹ̀, ìwọ náà padà kú. Ó ṣe wọn rántí pé bí kí ní ìwà wọlé lórí ìdí wọn láti àwọn ilé ẹ̀ka náà wọn tẹ̀kùn. Táwọn àbúrò rẹ tẹ́lá àwọn ọ̀fẹ́ bọ́ ṣe súnà. Àbáwọn ẹ̀gbọ́n rẹ tẹ́lá àwọn ọ̀fẹ́ bọ́ ṣe súnà. Àbí nílé ìyàwó rẹ tọ́jẹ́ kí wọ́n ṣe ní kọ́mọ́ gbòjú wọn ní kọ́mọ́ bọ̀ra. Tọ́ ti dìde ọ̀tá sí ọ. Àwọn ìjọba ọ̀tọ̀ òun bìlọ́ọ̀gì sí àwọn ni wọ́n tọ́jú wọn bẹ́ẹ̀. Wọ́n lè wọ́lọ̀ wá ná síbẹ̀ yìí. Ìjọsá ò lè sá ilẹ̀ lè sá. Bọ́ọ̀ wá ti ná síbẹ̀ kí wọ́n ìtọ́ ọmọ rẹ̀ sí. Nínú àwọn táwọn ojú tó láwùjọ wa nínú àwọn charitable foundation wọlé rẹ̀ ayẹ́tọ̀ àwọn ọmọ ilé mọ̀tàlọ́fàt alimiskinas. Ìtọ́jú àwọn opó táwọn ọkọ̀ wọn ti lọ àtàwọn dífọ́sí tájà wọn kàn. Ṣẹlẹ̀ dífọ́sí gbà mí. Ó sì léyà ní ọ. Ó wọlé tán lórí pé ha aládàáwò rẹ̀ ọ̀rọ̀ rájá ní fẹ̀sẹ̀ rájá ní aládàáwò rẹ̀. Lọ́wọ́ pé lọ́wọ́ àti kọ́ jáde wà. Ọmọ ìyá mi ẹ̀sànú ẹ̀ o. Ẹ̀sànú ẹ̀. Lọ́wọ́ ti náwó fún ẹ̀tọ́ ti sọ́pù owó níná. Nígbà bá ti ní ọléwò, wọ́n kò bẹ̀. Èyí tọ́jọ́ kó ọkọ̀ jẹ́ ti kú. Kò lè padà sáyé mọ́. Àwọn méjèèjì ti ní problem láwùjọ. Kò sí ogún àti ìbọ̀sítọ́wà ń bí bí ṣe sọ̀rọ̀ yìí. Tí wọ́n ní mọ̀ pé ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ láì. Torí kò ṣẹlẹ̀ tó lè fíìlì tí wọ́n fíìlì àfẹ́ni tó máa ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ẹlòmí sì ní fúnra ẹ̀ lọ́kọ́ jáde nílé ọkọ oyé látara ojú kòkòrò ayé ẹlòmí ọkọ ló lè jáde látara wàhálà tó kó ọkọ yẹn sí wípé ṣe rí ẹ má máa bèèrè kí ló dé tó fi gẹ́ẹ̀tì divorce mọ́ kí ni solution ló kù. Lóòótọ́ nígbà míì wọ́n bùkátà kẹ́ máa kánsẹ̀lì wọn. Á ń gbé bí wọn náà ṣe yóò dáa. Kọ̀sẹ́ tó fi ọ pẹ̀lú agídí burúkú yìí. Kọ̀sẹ́ tó lè gbó tìrú rẹ pẹ̀lú tó ṣe yìí ẹ kánsẹ̀lì ẹ̀. Kí ló wọn tó ṣẹlẹ̀ mọ́ mi mà? Ẹlòmíì wọ́n ṣàbòsí wọn lé ọkọ ní tó fi jáde. Ẹlòmíì òun fúnra rẹ̀ òun náà ló kẹ́rù àrẹ̀ kan. Ó wá jáde tó wá rí pé ìtọ́kọ̀ ń ṣe nínú ayé yẹn kì í ṣe kékeré. Wọ́n láwọn eléyìí náà á mójútó wọn láwùjọ. Ṣẹ̀rí nípìnlẹ̀ ọgbọ́ àti ìdíbọ́sí ẹgbẹ́ ẹ̀rọ ẹ̀kọ́ manáwé àbúrò rẹ̀ dájí ẹ̀ tó wà láyé àmọ́kọ̀ wà lẹ́nì kankan mọ́ ìmọ̀lókùn tó ń darúkọ ṣọ́ọ̀ṣì àrí ọlọ́wọ̀n ní jámarú ẹ̀ ọ̀dà àwọn mílíà àwọn kan sọ fún pé owó pọ́pọ́pọ́pọ́ gbogbo tó wà lára ẹ̀dà lẹ́nu ó èèyàn ní máa bójú kó fún gbólówó ògùn náà àwọn tí wọ́n wò lòpò tó káàkiri àwọn ti tó ọ̀daràn àwọn tí wọ́n gílọ́ọ̀bù yẹn jẹ̀mọ́ táwọn ìyáwó kí ni wọ́n wá sí gílọ́ọ̀bù jẹ̀mọ́ àwọn wá gba 5,000 táwọn yẹn ti lówó tó ń tẹ́ fi lórí kọ́mọ́nì kan kọ́mọ́jẹ̀ ìbáwò tó ní pọ́pọ́ ẹkú kó lè ní ṣẹ́ṣẹ́ àwọn aláàrán lọ́wọ́ àwọn kọ̀ọ̀nà lọ́wọ́ náà lè fi àwọn ọkọ̀ fún àmọ́ ṣe mistake owó rẹ̀ àkọ́mọ̀ dá ọkọ̀ ní ọmọ wọn
tó bá ti lọ́kọ tó dáa gbogbo tá a fẹ́ ṣe fún yẹn ọkọ máa ṣe kí ni ọkọ máa ṣe gbogbo tá a wá ṣe fún pátá inú rẹ̀ wọ́n máa dùn lẹ́gbẹ̀ẹ́ kan inú rẹ̀ wọ́n máa bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan náà torí ó bẹ̀rẹ̀ bá bọ́ sínú ọlá tán ẹkún ọkọ lókùn tó máa ṣe kí ni tó máa sùn gbogbo ẹ̀yin tẹ́ lọ́kọ ọlọ́run ní jẹ́ kú lábẹ́ ọkọ wọn ọlọ́run ní dáwọn ọkọ ọkọ yìí lé wọn ìbínú àṣetáàní tí yẹn máa fi dágbére ẹ̀yin tí ń lọ bálẹ̀ ọlọ́run ní jẹ́ ọ̀ṣẹ̀lẹ̀ sí yọ ọkọ wọn o kí ni mo rí jàmbá àwọn ọkùnrin pọ̀ tí wọ́n rìn káàkiri àwọn ọkọ̀ ètò kan ọkọ̀ ṣe kí ni jàmbá ọkọ wọn o bọ́ bá ti rí ọkọ̀ ìtàgé tí ń fọ lóúnjẹ tó rọ́ lọ́sẹ̀ lábẹ́rẹ̀ gíráàpù ẹ o ó ṣe kí ni jàmbá ó dì mú o ọmọ bàdá ràn lọ́wọ́ bí ó bá kù sí ẹ̀mọ̀ bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọ̀ tó gbogbo àti anábìnrin àsáyà náà láàrin mọ́lá ti wọ́n mẹ́sìkì kálímọ̀ já ilé fi sabilillah anábìnrin gbogbo ẹni tí bá ṣe wàhálà lérí ogó bí ó ṣe jẹ bí ó ṣe mú àbí aláìní ọ̀dà ìgbà tí ń jagun sójú ọ̀nà ọlọ́ọ̀ni àwọn kan lẹ́ni yẹn sómi nàhárà ọ̀yẹ̀kùnmù lẹ́yìnlá àbí ká gbogbo ẹni tí ń gbà wẹ̀ ní ọlọ́sàn àbí ń dìde lóru kì í ṣiṣẹ́ kí iṣẹ́ tó kéré èyí tó bá ní àwọn iṣẹ́ tí ọkọ̀ àdéhà rẹ̀ ṣẹ́ fún bí máṣíìnì kan máa rán èyí tó bá ní àwọn nǹkan bí nǹkan owó ní máa ṣe ká má jẹ owó ìdílẹ̀ tó wọ́n bá ti ìdílẹ̀ èyí tí tọ́jú lókùn ní lọ gbogbo àwọn tó wà lẹ́sìn tó gẹ ọ̀rọ̀ wọn ti dàrú ní o ọ̀pọ̀lọpọ̀ wọn wíńdò tí wọ́n ṣe lọ́pọ̀ jù mẹ́ o pẹ̀sẹ́ nìkan tó kọ́ lọ́wọ́ wà lé tí ọmọ ọpọlọpọ̀ máa wòran tí ọmọ wá ṣe ìdí ṣe yẹ ọlọ́wọ́ bá aláàkọ́ wọn yáyà yàgbéra ọlọ́wọ́ jẹ́ àjàdà kúdà o ọlágbára ọlọ́wọ́ bá wọn ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa nínú àwọn al-a'malu al-ighathiyya al-a'malu al-ighathiyya nínú àwọn iṣẹ́ tá a máa ṣe nínú charitable organization charitable foundation àwọn iṣẹ́ tá a máa ṣe ń bẹ̀ òun náà ni pé musa'adatul marda àwọn aláàárẹ̀ inú wa máa ràn wọ́n lọ́wọ́ kò sẹ́ni tí ò lè rẹ̀ kò sẹ́ni tí ò lè bá ẹ̀rí ẹlòmíì pé lábẹ́ ìjàlbá lábẹ́ nìkọ́ pé yóò ti wọ depression tó ti pé àbíkẹ́ gbé lọ sọ́sìpítù ẹlẹ́yà kan yóò ní ọlọ́wọ́n sá ìgbàsọ́ akọ́sánú wa divorce ni genesis yorùbá nígbà tí ó lò dé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkún lábẹ́ nìkọ́ ó ní yẹlẹ ọsibítù ó dùn lọ́dọ̀ àwọn èèyàn ní yẹlẹ ọsibítù ó lè kọrin oríntí kò kí pọtẹ́lẹ̀ depression ni jọ̀wọ́ ẹlòmí àlìjànú náà fún tí àlìjànú ló pẹ̀lú gbogbo táwọn ní ẹ̀wọ̀n orí mọ́ àwọn aláàdìdì sọ̀rọ̀ rẹ̀ torí tó wá ṣẹlẹ̀ sí wọn náà lásàmọ́ àlá ọlọ́run ti já mọ́ àlèwọ̀n náà ni ó rẹ̀ sí wọn náà àwọn ọ̀dọ̀ lè wọ́n lọ sí ìtò àwọn àgbójẹ lọ àwọn san owó bíìlì wọn àwọn tó ní àárẹ̀ ọpọlọ àlefimọ́lẹ̀ àwọn tó ní àárẹ̀ ara àlefimọ́sílẹ̀ àwọn mọ̀sí lókè àwọn tó bá nílì lókè láàrin wọn adébìnrin máa ń bí mùsùlùmí ìyàwó ló mùsùlùmí adébìnrin ẹgbẹ́ mùsùlùmí tó wà lọ́dẹ kí mùsùlùmí tọ́rẹ̀ gúdí wọ́tàn láàárọ̀ kùtù ìlà sọ́lá àlẹ́yẹ sàbọ̀n àlẹ́fà mẹ́lẹ̀ kí láta yìí sí 70,000 màláìkà ni wọ́n máa ṣàdúrà fún títí tó fi dìrọ̀ rẹ̀ tó bá tún lọ́rọ̀ rẹ̀ 70,000 màláìkà ni wọ́n máa ṣàdúrà fún sílẹ̀ ogun náà 70,000 màláìkà ọlọ́lẹ̀ ẹ̀bẹ̀ wò ó fún ní ìjọba ọlọ́lẹ̀ wà lábẹ́ ìlà tó bá wọ́n fọlọ́gùn tó bá sọ bí ilẹ̀ bóò ní ọ̀rọ̀ lóṣù níwájú ọlọ́ ibi àwọn náà sí ní yìí jàmá nínú àwọn àmọ́lù ìgàtíyà ìgáṣẹ́tù makubina fi àádàtì kàwárí nínú àwọn àmọ́lù ìgàtíyà nínú àwọn iṣẹ́ tí àwọn charitable organization àwọn mójútó àwọn charitable foundation òun náà ni ìmọ̀ lọlẹ̀ la àwọn tí wọ́n bọ́ sínú ìjàmbá náà àbí ìjàmbá omi àbí ìjàmbá earthquake bóyá ilẹ̀ ṣẹ́gẹ́lì ilẹ̀ rí pẹ̀lú àwọn íńtánẹ́ẹ̀tì dáadáa ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn arab tí wọ́n gbé iṣẹ́ yìí lọ́wọ́ tó jẹ́ pé tó bá rí pé omi gbé àwọn kan lọ nílùú kan wọ́n lè gbé plẹ̀nì ìdè wọ́n kó blanket síbẹ̀ àwọn tó lè yẹn wọ́n kó síbẹ̀ wọ́n kó ògùn síbẹ̀ wọ́n lọ di ẹjọ́ wa ní charitable organization wọ́n lọ di wọ́n lè rẹ́sì wọn bóyá wọ́n jẹ́ mùsùlùmí àbí wọ́n ṣe mùsùlùmí. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa gbogbo àwọn tí iná jó lé wọn
àwọn aládìde sí wọn Ànábì ní mọ́nà fásitì àwọn mi ní kúrìbá Ànábì ní gbogbo ẹni tó bá ilé mú ìbànújẹ́ àti àdáwò kú fọmọ yẹ mi kúrò bí dúnìyà yín àwọn àdáwò tí jáde ẹ̀ láyé náfàsọ̀láwọ̀ á ní kúrìbá tàbí kúrò bí yọ́mi kíyámá ọlọ́wọ́ mú àjálù àti wàhálà tọ́wọ́ àbóhùn náà lọ́rùn ní àwọn wàhálà tó ní lọ́rùn ọlọ́wọ́ gbé kó fóun náà a jẹ́ pé ẹ̀san charity ibo là á ti máa ní jẹba ìjọ lè kíyámà gbogbo ẹgbẹ́ bá ti gbé ìbànújẹ́ kó fọmọ ya rẹ̀ tó wá jọ lè kíyámà ọlọ́wọ́ gbé ìbànújẹ́ kó fóun náà yàtọ̀ sí yẹn gan ẹni bá ṣe charity ọlọ́wọ́ bá aláàmọ́ ń dùn ọlọ́wọ́ ṣe kí ni jẹba ọlọ́wọ́ ń dùn yàtọ̀ sí pé ọlọ́wọ́ fi bárakà sówó ẹ̀ yóò máa pọ̀ sí ọlọ́wọ́ dẹ̀ máa dá gbogbo ọlọ́wọ́ máa fún ní tranquility yóò máa fún ní dùn nínú ọkàn rẹ̀ wọn náà ògbà tó máa ń ṣe sàrà ó lè pé inú rẹ̀ bàjẹ́ inú rẹ̀ máa dùn àwọn àgbà olówó kan wọ́n ní wọ́n tó bí mẹ́rin wọ́n wà ní Dubai wọ́n ní owó wọ́n ti yarọ ẹ̀gbọ́n tí Yorùbá ní bá ní owó yẹn yarọ ètò wọn ní pé owó yẹn ti ṣégede ó ti pọ̀ wọ́n wá pẹ̀lú àwọn yìí pé ó yẹ káwọn lè máa sponsor àwọn èèyàn tí wọ́n ń ṣeré nínú ayé torí pé yóò máa múnú èèyàn dùn lẹ́bàá gbọ́ sọ́dọ̀ àwọn bọ́ọ̀lù lẹ́bàá kó billions of dollars fún làwọn ọmọ lárúbáwọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n bẹ̀rẹ̀ sí gbá bọ́ọ̀ inú wọn wá dùn pé àwọn làwọn ní tíìmù yẹn àwọn làwọn sponsor company yẹn inú wọn wá nà wọn àwọn ìjọsùn wọn jíwọ́jọ́ kìí sọ owó nígbà wọn níjẹ́ o nígbà ojú ti àwọn aláwọn bá pẹ̀lú àwọn ìjọ pé ṣé depression ò ní dé báyìí ẹwọ́n jà náwó síbẹ̀ ẹ̀yà náwó fáwọn drama àtàwọn akọrin lábátún ẹ̀ pé ẹni kọrin wọn ní ọmọ fọ́ọ̀nù ní àbí ẹ̀yìn àwọn òfin máa ní fọ́ọ̀nù àti depression ni wọ́n fẹ́ ní ẹbá bẹ̀rẹ̀ sí pọ́ọ̀kù ló fáwọn akọrin àtàwọn ní drama ìwọ̀n pẹ̀lẹ̀ ya àwọn olórin yẹn àwọn tó gbọ́ wọlé wẹ̀lú ní ọ̀dárúkọ tí wọ́n wọ́n tó wọ́n wò fẹ́ láàbùdó ọ̀nà ọba ṣé ń jọ́lì kìámà sí ibi tá ìpàdé náwó sí jọ́lì kìámà ọ̀gá lọ́kàn sọ pé sí ni wá gbé wáyé sá ọlọ́run kẹwàá àwọn èèyàn wá ń borí ilẹ̀ ọlọ́run jẹ́ àwọn wá ń fìnánsì wọn lọ́kàn wọ́n ní ọmọ dáṣe èdè ká dá charitable foundation rẹ̀ àti bí wọ́n ti rí lónìí ẹ̀dùn wọ́n kọ́ oríṣi ńlá àwọn mẹ́rin wọ́n yà kátà síbẹ̀ oyé wọ́n kó jẹ rẹpẹtẹ ọmọ fáwọn yẹn ló jẹ ọmọ fáwọn yẹn lásọ ọmọ fáwọn yẹn láwọn àtàkì page fọ́níṣọ̀ nílé ọmọ fáwọn yẹn lẹ́ran ọmọ sanwó morúkà inú wọn dùn ọlọ́run bá náà subhanahu wa ta'ala ó lè má ti mú wàdújẹ́ kò fún yàn ọlọ́run mú wàdújẹ́ kò fún náà wọ́n ní wọ́n wá gbọ́ pé ìjàmbá ṣẹlẹ̀ nínú kan ìwọ́n jẹ́ lu èkó wọ́n wá lọ síbẹ̀ ọ̀nà ẹ̀rìn wọ́n gbé pírẹ́nì wọn kó gbogbo nǹkan síbẹ̀ pé wọ́n dénú yẹn àwọn tí ò lásán wọn kọ́ lásán àwọn tí ò nílé wọ́n sanwó lé wọn wọ́n fún ọlọ́kùn wọ́n ra kẹ̀kẹ́ wíṣà táwọn ìwọ̀n fẹ́rìn àwọn tí wọ́n ti gé lẹ́sẹ̀ nínú ogun àwọn ẹ̀rìn wọ́n á jù kọ́ nínú tẹ́ǹtì wọ́n ní sí èyí tà ń ṣe yìí sílẹ̀ yọ̀ dà báyìí tòun ní gbogbo táwọn ti jáde ló bẹ́ẹ̀ nínú àwọn ọ̀dọ́ ìlú ìta àwọn táwọn fẹ́ràn lọ́wọ́ ìlú ìlú wọn dùn. eléyìí náà ní ìdùnnú tóun rí láàrin ọ̀sẹ̀ kan táwọn lò nílùú yìí òun ò nínú ìdùnnú yẹn ní dájúbà tó ń bẹ̀rù ayé. eléyìí ní ẹgẹ́ ta ní ó ní bí bá má kú òní nípa wà ìwọ̀n. á kó àwọn ìyàwó wa wá bí wọ́n ti lọ jí láàárọ̀ charity láàmà sí kiri fẹ́ẹ̀ láàmà sí káàkiri ẹ̀wọ̀n àwọn tó wá pa lẹ́kùn jẹ̀mọ́ ilé ọdún wọn lọ wọ́n wá pe gbogbo àwọn arọ gbogbo àwọn tálíkà àwọn ọmọ olùkọ́ ogbó wọ́n pè wọ́n sínú ọ́ọ̀lù lákan wọ́n wá bá wọn sọ̀rọ̀ wípé àwọn onígbàgbé yín o ìtàwọn ṣe yìí àwọn kan fi bẹ̀rẹ̀ ní o àwọn ọmọ sẹ́ńdì sí o ẹ̀kọ́ kan yín balẹ̀ o wọ́n bá wọn sọ̀rọ̀ àwọn tó wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀sẹ̀kù àwọn náà bá sọ̀rọ̀ ẹ̀kọ́ kí ni jaman ẹ̀kọ́ dùnú wọ́n tí wọ́n lọ ọ̀kan tó wà lórí wíṣà ọmọ yẹn wọ́n ní kò ní ọmọ ní méjìlá lọ bí wọ́n ní wọ́n faláwọ́ alẹ́ ìfọ̀faláwọ́ ẹ̀ lásán ọ̀kan ni wọ́n fà lásán ìtọ́jọ́ bí ọ̀gá wọn ó ní òun fẹ́ wo fèsì dáadáa tọ̀hún ní òun náà ní òun fẹ́ wo fèsì dáadáa òun fẹ́ wo ojú ẹ̀ ó ní sọ ní kó lè bá tó fẹ́ fún táwọn pàdé láwùjọ náà
ó ní kóun lè máa dúpẹ́ fún ọ káwọn bá pàdé lẹ́nu ọ̀rọ̀ bóun lọ sí náwó sí ìwọ̀n lọ náwó sí ọ̀náwó fún àwọn tí wọ́n tako súnà ẹlòmíì tí ń náwó fún ní súnà ọmọ kí tako ní súnà yóò bí ó kalẹ̀ pé àbá ẹ̀dá ọkọ̀ ẹ̀ ẹjọ́ dàrú ọ̀pá yìí dàmá ìkíni ń ṣe dàmá ìdàní gbogbo rẹ̀ dálẹ̀ wọ́n náà ń ṣe kanáà nìyẹn wọ́n náà náwó fún àwọn olórí àwọn fújì wọ́n náà ń ṣe kanáà nìyẹn wọ́n náà wọ́n sòkú wọ́n náà ń ṣe kanáà àmọ́ àgbà pé kò sí ìlú bẹ́ẹ̀ ọlọ́run èyí máa náwó fún nínú ìyẹn fún aṣèkéde ìjàmbá nínú ìyẹn fún máa ń dùn àbẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa fún wọn mọ̀ ọmọ mùsùlùmí náà wà láàrin wọn ọlọ́run wa kọ́ wá sànú. níparí ọ̀rọ̀ mi àlùmọ̀wádìí àlùmọ̀díyà ìdábìlẹ̀ mọ̀tàṣàtì ìsàmì. nígbà tá a ti sàlàyé táyìtì kálukú náà ti máa níyẹn rẹ̀ àtàlẹ́ àǹfààní tí máa ṣe kí ni tí máa ṣe láwùjọ kálukú náà ti mà á sì sọ àwọn ìran táyìtì náà máa ń ṣe láwùjọ tí àwùjọ fi develop nínú ẹ̀sìn àti nínú ìtẹ̀síwájú ìṣẹ̀mí ayé. ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa èyí tó kù ní pé níbo láti máa rówó ọmọ yàrá ìwọ̀n ẹgbẹ́ ni ẹ̀yìn bùkátà ti wà lẹ́wọ̀ yìí bùkátà ìmọ̀mù bùkátà tọ́lẹ̀bùn ẹ̀lì súnlẹ̀ tọ̀lẹ̀ ó wà tán kí wọ́n súnà yẹn tán lọlé kí wọ́n súnà yẹn pé máa náwó fún ọ ẹgbẹ́ kọ̀ọ̀kan náà kí wọ́n sọ́nà àwọn ìmọ̀mù súnà lọ́la o tí wọ́n náà bá mú kàánú àwọn olówó tó mú ọ̀kan pé wọ́n ti ẹ̀ tẹ́ jáde sànàwíyà ní ma sponsor rẹ̀ tó bá di àbára tó bá di ìmọ̀mù tán gbogbo dáwà tó bá ṣe ọmọ bá commission bẹ́ẹ̀. bùkátà ti wà nílẹ̀ báyìí bùkátà àwọn opó àwọn ọmọ òrukàn bùkátà àwọn adìbọ̀sí sọ́fà àwọn opó sọ́fà ẹni bá kàn lọ́nà pọ̀. nígbà ọkọ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ gan bùkátà pọ̀ ìlú kọ́ lọ ká tó wá gbẹ́kọ̀ wá sí ọkọ̀ wọn. àwọn náà tá a bá jẹ̀ ní challenge ká máa dákẹ́ ẹlòmíì dákẹ́ ní tara rẹ̀ bá dákẹ́. wọ́n gbìyànjú kọ́ ọmọ ọ̀pọ̀lọ̀ rẹ lo ìmọ̀mọ̀ àdúgbò yìí àtàwọn àlùfáà kan ṣe alúkọ̀ pé kọ́lá yìí ṣe mí o. bẹ́ẹ̀ bá rọ́pọ̀ ìwọ́kọ̀ èmi ní fáyìí wọ́n náà wọ́pọ̀ wíńdò wà mẹ́jọ pàṣẹ wà mẹ́jọ àmọ́ àṣẹ wọ́n sì kílẹ̀ tí àwọn padà sá lọ tó wà ní ìkàsẹ̀. torí ká padà rí pé afọ́nsẹ̀wọ́ afọ́nlé ní lórí spaghetti nínú ọjẹ́ tán ó bùkátà ọkọ̀ ìrònú ibi òun ti lọ ó wá gbọ́dọ̀ lọ ọkọ̀ ọ̀dọ́ wọn pọ̀lọpọ̀ tó àwọn mẹ́jẹ wíńdò láàrin wa lọ́wọ́ kàbà tó wọn ní bùkátà dáwà ti wà lẹ̀ báyìí ló kú sọ́sọ̀ pé ń kọ̀ alákọ̀ọ́kọ́ tọ́lọ̀ ń gbé kalẹ̀ wọ́n ní adáwò sàká adáwò sàká sàká gbogbo ẹ̀yọ ló ẹyọ sàká gbogbo ẹ̀yọ tó sàká ti wọ́n owó yí ẹyọ sàká owó yí ọlọ́run fi mú wàhálà kó lè rí ọlọ́run ọlọ́run ní wà kí mo sọ látàwọn àtò sàká ọlọ́run ní wọ́n kírun kẹ́lẹ̀ ẹyọ sàká ẹgbẹ́ mú kan ẹgbẹ́ mú orun nìkan lẹ́yìn ọlọ́run ní wọ́n fi amwalihim haqqul lis-sa'ili wal mahrum ọlọ́run bá ní wọ́n fi amwalihim haqq ọlọ́run bá ní ìwọ̀ kan bẹ fáwọn tí wọ́n ń tọrọ bára àtàwọn tí àkúlówó nínú owó tẹ kú lọ́wọ́ yẹn haqquhum ni haqquhum àwọn ni wọ́n ní wọ́n lọ́dá ṣiṣẹ́ àwọn ọlọ́run bá aláàtì di tiwọn máa títí ẹ ọlọ́run ní kọ́ yọ tiwọn fún wọn kéyìí tó kù kórè lálùbáríkà ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa alákọ̀ọ́kọ́ ni zakati wa ká máa gbà káwọn àfáà náà ká máa jàgẹ́ ẹni bá ti ní bọ́lọ̀ ń kẹ́ ẹ̀wọ̀n ara létí láwọn alẹ́ lárúbáwá àwọn àfáà máa ń dìde ní sanitary organization ni wọ́n lọ lè bá bàbá olówó ìgbà ń bọ̀ wá báyìí lọ́sẹ̀ tó ń bọ̀ á ní mo máa ráyè ní ọ̀sẹ̀ yọ̀sẹ̀ yìí kẹwàá ó sì mọ̀ pé sàkà ni wọ́n fẹ́ wá gbà tọ́wọ́ wá dé yóò wá gbé calculator jáde yóò wà ní iye báyìí ló wà ní Salad iye báyìí ló wà ní New York iye báyìí ló wà ní Africa iye báyìí ló wà ní Libya ọ̀yà yóò gbé gbogbo bílíọ̀nù ẹ̀ jáde
wọ́n wà sí kíni wọ́n wà yọ sàkà wọ́n fà sàkà yọ mẹ́ tó bá ti sọ yìí ní sàkà jẹ owó jẹ ká yóò jẹ kí wọ́n mọ iye tó wù ní o sẹ́ni pé yóò lágbára dé lọ́dọ̀ àwọn èèyàn tó wa nígbà àbá yẹn tó bá lọ sọ́ọ̀sì yìí sínú òkú fẹ́fẹ́ àwọn olóòtú ní kí wọ́n mara wà lóyìn tó bá wọ̀ pé owó pọ̀ lọ́wọ́ ìsinú ọmọ pé ń gbalé fún yìí ọ̀dà àkọ́ kàkúlẹ̀tì ọ̀ma tọ́wọ́ ń kọ́ ọ̀fẹ́ torí privacy rẹ̀ wọ́n náà calculate nǹkan rẹ̀ 85 grams of gold iye wọn bá ti ń tà á iye yẹn ní sàkáwọ̀ wá fa iye yẹn yọ nínú owó tó ṣe kí ni tó ní kọ́ wá mú ìdákan nínú 40 nínú gbogbo tó fayọ yẹn ìdákan nínú 40 gbogbo tó fayọ yẹn owó kékeré ni o àwọn tó fayọ wàhálà ni fún wọn nínú ayé wàhálà ni fún àwọn tálíkà tó wà nínú ayé. Àwọn olówó tí wọ́n mọ ìtumọ̀ sàká wọ́n mọ̀ wá kí àwọn àbáyé mọ̀ ṣeun àráyè ó ti gbàgbé ilé àná olókè ìtajẹ́gùn ní ọ́ wọ́n rántí èbò tó ń gbọ́n ráyè ń pèsè gan yóò tó kọ́ tí yóò tó bá wọn bá lẹ́jà ẹja dídé yóò tó fún ọ ní yúgọ̀tì mo gbé ṣe ẹ̀yin tẹ́wọ́ rán mi létí ẹwà yọ ọkùnrin náà kó lọ́rùn mi. Àwọn olówó tí wọ́n bí ìwádìí bá wọn bọ̀ mẹ́tọ́lá wá sáré ẹ bá ti yọ ọlọ́ọ̀kan ọlọ́wọ́ bá ní ń wọ̀ yẹn yóò ní ẹsẹ̀ fún òun sílẹ̀ o. Ẹ̀yọ́ síra rẹ̀ láti ọmọ bá dé kọ̀ọ̀tẹ́ tó kọ̀ ọ̀gbọ̀n náà ló kù kẹ́. Ẹbí ọlọ́run fẹ́ fi kékeré gba ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run. Nínú àwọn ọ̀nà tí àgbàgbó jọ ó ní jẹ́mù tàbàbà àti màlíyà. Gbogbo àwọn tá a jẹ́ aláìní owó sàkáwọ̀. Àwọn náà máa ṣe sọ́dákọ̀. Táwọn máa ń pè ní fi sẹ̀mí ìlú. Àti sàkádà ní sẹ̀mí ìlú lọ́dọ̀ náà. Kò sí ìtọ́jẹ́ bíṣẹ̀bí ní ṣètò àtẹ́lẹ̀. Gbogbo ẹ̀dá bíṣẹ̀bí ní láì náà. Àwọn kò ní rọgbọ fún bọ́dà tí wọ́n gbé akóló mọ́sálásí kọjá wájú ẹ̀ lọ́sẹ̀ mẹ́rin tó sì lówó lọ́wọ́ tó kó lẹ́ń jímọ̀. Èmi àwọn orí tàbí kásàkásà yé. Yóò mọ̀ wọlé báyìí. Àwọn tí wò tí tó súnà táwọn wá mọ́sálásí, àwọn ọmọ tú àgbò. Òun mọ̀ wòrán. Ẹ bá jáde mọ́sálásí yóò máa yárùmọ̀. Ṣètánì ti gbà lẹ́kùn. Àwọn tí wọ́n ń tú pọ́ọ̀sì tí wọ́n náwó yẹn ìjọba ń gba ládàá wọn lé fún ládàá náà balẹ̀ nìkan wọ́n ṣe kí ni. Ìjọ tí ọwọ́ mi lórí tó ní ṣe kí ni tẹ́yọ̀ délé ọlọ́run sọ́ni kọ̀ọ̀kan bẹ̀. Nídìí bẹ́ẹ̀ wọ́n ní a máa gba àwọn ọrẹ ìtàwọn náà bá ní. Lẹ́yìn náà a máa gba oúnjẹ tí mọ́ṣáláṣí tí charitable organization àwọn fọ́nìṣọ́ ní ilé àwọn nǹkan ìlú nílé báwọn ti wà lọ́dọ̀ wá sí àmàǹgbà pọ́ọ̀tù àlòkù pọ́ọ̀tù àmàǹgbà àlòkù bàtà tí ò bá ti kọjá tí ò bá ti yọ tẹ́sẹ̀ bá ti yọ tẹ́sẹ̀ bá ti ṣe kíni àwọn aṣọ àmàǹgbà àwọn ṣẹlẹ̀ láti Amẹ́ríkà láti UK àwọn ṣẹlẹ̀ aṣọ sí wa àwọn olówó wọn máa lu aṣọ wa ní mọ́sálásí tó dáa tó sọ ní jẹ́mà fáwọn ìgbà sọ wọ́n sì mọ̀ pé aṣọ àwọn kò sí láti ṣe kíni òṣèlú láti ṣe wọ́n lè pàṣọ fún wọn torí wọ́n pé ọmọ ọba tó ṣe ájò tó lè fún wọn náà dáadọ̀ súnà kó tó bẹ̀rẹ̀ charitable organization àwọn èèyàn ń kó fún wọn jẹ wọn fóòmù bó ti gba fóòmù bí mẹ́ta kan nínú ọdún yìí fóòmù ẹ tí ọba ti bàjẹ́ kọjá là wọ́n ká kí ṣàwọ́ wọ́n kó àkíṣàwọ́ bó ṣe wọ̀ torí pé àkíṣà yẹn ayẹlẹ ká bínú rẹ àbí kan sọ náà aṣọ tí wọn náà ò lò wọn tí ò wúlò pé èèyàn máa ń kó lọ aṣọ tó mọ̀ pé wọn fẹ́ máa sọ yín lẹ̀ jẹ̀lúbá bò wọ́n rẹ̀ fi sílẹ̀ ṣòkòtò wọ́n rẹ̀ fi sílẹ̀ bàtà wọ́n rẹ̀ fi sílẹ̀ lọ́kùnrin tó náà ó wà lójú tiẹ̀ náà ń ní wọ́n ìtàn ìmọ̀ náà tọ̀rọ̀ àmọ́ àdá ń bì í owó tó wà fi tọrọ ọjọ́ tó ń kù tiẹ̀ náà wà ń bẹ̀rẹ̀ eléyìí ni ọlọ́run máa ń gbà lọ́wọ́ yẹn nínú àwọn miss táwọn fi ń kówó jọ ó ní ìṣàwòrán ọkọ́fí àti ìdàrúwọ̀ ó ní káwọn olówó wa tí wọ́n kọ́lé kọ́ wá ní ilé yìí ìmáà gbogbo rentage lẹ́pẹ̀ ní endowment ipe ilé yìí o gbogbo owó tí wọ́n bá ń gbà bẹ́ẹ̀ òun ló ní ìpìlẹ̀ ilé yẹn òun ló nílé bọ̀dẹ̀ ó gbé kalẹ̀ pé gbogbo owó tí wọ́n bá ń gbà bẹ́ẹ̀ tó jẹ́ tí wọ́n sọ fún rẹ́ǹtì yẹn ẹ máa ná lérí dáwà ẹ máa ná lérí àwọn òkú àtọwọ́ òkú kan
ẹlòmíì yìí ṣe máa ń kó wọn pátápátá nípa kí charity organization yẹn kó sọ di wákìfù ti tẹ̀lé kò lónìí àwọn adéré máa ti fi ní ọdún kan ọ̀kan náà àlùfáà wa ń ṣàlàyé nípa àkàǹsọ̀ yìí bàbá kan wá pè láti ilẹ̀ Haúsá yóò bá ní ó ti rìtáyà ó ní sars tá a bá ṣe tán lérí ètò yẹn ọ̀rọ̀ wà ọgbọ yẹn náà nípa ó wá pe àwọn èèyàn lérí ètò ó ní òun ní ilé kan ní Ireland ilé tó wọ́n ti 200 million nígbà yẹn à ń sọ̀rọ̀ bíi 15 years ago ó ní nísinsìnyí náà òun ti sọ fáwọn ọmọ wípé òun ti gbé kalẹ̀ kọ́ máa jẹ́ ìnáwó gbogbo àwọn mùsùlùmí tó wà láti gbòye owó tí a bá ń lọ bẹ́ẹ̀ oyé kí wọ́n ná sí iná charity kọ́nà wọlé àánú ẹ̀ kọ́nà wọ́n sàṣàwọ́ náà bẹ́ẹ̀ tó alwasail àwọn ọ̀nà tágbò tábìrò náà gbà wọlé ẹ̀rí alákọ̀ọ́kọ́ ní ká máa kọ́ lẹ́tà sáwọn olówó bẹ́ẹ̀ bá ti dákẹ́ àwọn náà dákẹ́ nílẹ̀ wa ń bí nílẹ̀ tí wá bí o bẹ́ẹ̀ bá ti gẹ́rù lọ́wọ́ àwọn olówó ló lè kí ni àwọn olówó kò lọ́wọ́ ẹ máa kọ́ lẹ́tà sí wọn nígbà míì ẹ bìsítì wọn lẹ́tà ti kàn wọn ẹlẹ́mìí tó bí lẹ́tà lọ àbẹ́kí ìmọ̀ ìyàrùn rẹ̀ wọ́n dẹ̀ wọ́sọ tó dáa pẹ̀lú àwọn jàmá àwọn kòmítí kẹwàá ń dé àwákí ẹgbẹ́ mọ́tò tó dá lọ ṣe ráwọn mẹ́tò bá rí lérí àpálẹ́ ànípa ilẹ̀ kìí ṣe táyé àmọ́ ti pé ẹni alẹ́ bá ilé igá àwọn tó wà lójú ọ̀nà wọn ni pé ẹmọ́ pàkì sí pé no pàkì nígbà wọn rí bẹ́ẹ̀ ṣe kíni bẹ́ẹ̀ ṣe rí lẹ́yìn ìsìlámù ní káwọn múra dáadáa náà ẹwà wọlé ẹjọ́ kó pẹ̀lú ẹwà sàlàyé tẹ́ ń ṣe kò lè gbọ́ inú lẹ́tà owó 20 lọ́wọ́ wa bíbọ́ sí 15 ọ̀yẹ́ àwọn orúkọ wọn first 20 èrè ló ń gbé níta ìṣe mẹ́rin ni ìṣàṣẹ ẹ̀ ṣiṣẹ́ wọ̀ ẹgbẹ́ ẹjọ́ pẹ̀lú bí ẹ ṣe bá sọ̀rọ̀ yẹn yóò sì mú jẹ́ kí jáde ìjọba yọ́lẹ̀ kọ̀ọ̀kan yọ́kọ̀ọ̀kan ìjọba yẹn jọba ẹ̀ délé ẹ̀ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àlóhùn àti bó sínú kíní inú ìdàrú ọmọ ìgbésẹ̀ tí wọn lẹ́yìn náà máa wá kọ lẹ́tà ọpẹ́ ìpẹ́ ìpẹ́ fún wọ́n máa ń ṣẹ́ríṣì rẹ̀ ọlọ́run náà ní gámà dúpẹ́ náà àdébìnrin ní gámà dúpẹ́ ẹlẹ́gbẹ́ gbàjáde tìta ìlọ́wẹ̀ ẹ̀ẹ́sẹ̀ níwẹ̀ ìwò má lẹ́kọ̀ọ́ kan náà máa fi àdíjáde iná ní wẹ́kú náà wẹ́jọ́ ọlọ́run yọ owó mọ̀ pọ̀ sí o ọlọ́run bá lẹ́sìn àdíjáde iná sáláwà àwọn olówó máa wọ́n fẹ́ àmọ́ fọ́mọ jẹ́ ogún máa wọ́n bàbá ní kí olówó ní ogún máa wọ́n tàbùkù wọ́n pè mí lánàá náà pé ti kí mi jẹta kí ló ṣẹlẹ̀ nínú àwọn mẹ́sìn ni tá máa ń lò àwọn ọ̀nà tá máa ń lò lẹ́yìn náà ẹ máa lọ lè àwọn tá jẹ́ olówó tájọ́ lọ́lá sister brother mi o àwọn náà máa fi sí tiwọn níbẹ̀ àwọn olówó láwọn ló ẹ̀sìn àwọn oníwọ̀n lọ wọ́n débẹ̀ báyìí wọ́n dẹ̀ sọ fún pé kí wọ́n wà lẹ̀ àwọn olùkádà olóòtú kí ni àkẹ́yìn ẹ̀wọ́n ló dájú àmọ́ náà yóò gba charity ẹ̀ pẹ̀lú ọ̀wọ̀ pẹ̀lú ọ̀nà torí à ń lọ yẹn nígbà míì kò ní wọ́ọ̀kì o tó ní ààrẹ ọ̀dà ẹ padà wá ní lóṣù tí ń bọ̀ padà wá ọ̀nà lágbègbè ẹ̀yin tẹ́jọ́ ológun ẹlẹ́mọ̀ bí sí ti àwọn organization rẹ̀ oníwọ̀n lọ fẹ́ láti jẹ́ náà ọ̀dọ̀ lè fi tọ́wọ́ sí lọ́mọ fi sílẹ̀ nínú àwọn ọ̀nà táwọn gbà ó náà ní pé àwọn pósìtì àwọn bùkátà tá a bá ní ẹfẹ́ ṣe ìtọ́rù sọ́yìn nínú ẹ̀ ṣe pósìtì náà yóò mọ̀ wá rìn lórí íńtánẹ́ẹ̀tì yóò mọ̀ rìn lórí WhatsApp lórí Facebook ọmọ ya pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ilé yàtọ̀ lọ yìí màálù mọ́ kàn lára wa nígbà tí ilé yàtọ̀ kù bí ọ̀sẹ̀ mẹ́ta àti ìlú dájú wọn ẹnì kan ló fún ọmọ ìlú mẹ́rin wọn nìkan èèfojú kàbá ìdí ìrírí ọkọ̀ pé náà pé sáà sí ẹlẹ́wàá mẹ́fọ́ níbẹ̀ ní ṣọ́ọ̀lọ́ tààlà ẹ̀ṣẹ́ di àkáǹtì wọn tó ti wà lára kíní pósítà báyìí nígbà mọ́ lérí WhatsApp ẹ̀kẹ́ náà pè ó ti wà lérí flyer bẹ́ẹ̀ ọmọ ìyá mi ó yí nǹkan síbẹ̀ àwọn ẹ̀tọ́ jàǹfà nínú olùkàwé more than 3,000 àwọn olùkọ́ rẹ̀rí àwọn olùkọ́ rẹ̀rí àwọn ọ̀gá gbẹ̀rẹ̀ láwọn olùkọ́ àwọn lọlé wọ́n dùn
wọ́n wà mọ́ níṣẹ́ rí ṣé irú àwọn olówó tó ń dà wọ́n yẹn tó bá yẹ ẹ̀dá kó lọ́rọ́ tí wọ́n lọ jẹ́ sílẹ̀ lọ́nà ọwọ́ lówó lọ́wọ́ àwọn sọ́wọ́ lóko ó bó yálè ó lè ṣe kẹfẹ́ ọ̀hún tó tẹ̀ ọ̀hún náwó fún àwọn olórí náwó fún àwọn ọmọ ta lọ́wọ́ sàṣẹ́lẹ̀ wọ̀ fẹ́ni bí àbúrò nídìí bẹ́ẹ̀ ẹ̀kọ́ àkáǹtì sí bẹ́ẹ̀ ẹ̀dá wọn yọ̀ máa wọ́n sì dàbí máa tó máa wọ́n yẹ gbé chájì sínú inú yàrá torí pé àwọn tí olówó lò sábà bí ìwọlé jáwọ́ ẹ̀fẹ̀ mọ̀rí ẹ̀fẹ̀ kọ́ mọ́sálásí ẹ̀fẹ̀ kọ́ lè kí ó ẹ̀dá wọn yọ̀ máa àwọn yóò fi nǹkan síbẹ̀ pátákà kan wà ní Ọ̀ṣun state wọ́n ti rí ilẹ̀ yẹn wọ́n ti àbádọ́ ilẹ̀ yẹn more than 2-3 years ilẹ̀ ńlá ni wọ́n láwọn fẹ́ rà wọ́n sọ pé mi ìbílẹ̀ tó sọ fáwọn èèyàn àlábàyọ̀ mo kàn á sọ fún mi ní ẹ̀sìn fúláyà ẹ bá sì kọ fáwọn wá owó lẹ̀ wọ́n kọ àdúgbò wọn kọ nọ́mbà síbẹ̀ alábìnrin kan lọ sọ wẹ̀ obìnrin ẹ̀yọ̀ kan wọ́n pọ̀ lè wáyé wọ́n kàn lọ́pọ̀ ẹ̀ zẹ́ndẹ̀ ọ̀tọ́ òun kò nídìí ẹ̀ òun kò fẹ́ mọ̀ ẹ̀ charity organization ọ̀gbọ̀dọ̀ wà kọ̀rọ̀ ẹni kan wà àmọ́kìdì class oyé ká lè ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ̀yìn tẹ́ bá wà ní ẹ̀ tẹ́ bá dé class ẹ̀ padà jà ẹ̀yìn tẹ́ bá wà ní ẹ̀ tẹ́ bá dé class ẹ̀ padà dọ̀tà ẹ̀yìn tẹ́ bá ní tẹ́ bá wà ní ẹ̀ tẹ́ bá dé class ẹ̀dì gbàdájá má torí pé orin tó wà fẹ́yìn tí ó ń tọ́ka àwọn èèyàn sí dáadáa dèdè orin táàfẹ́ni tó sí dáadáa yìí àdáàrú àìmọ̀ẹ́rí ọmọ ènìyàn alẹ́bẹ̀rẹ̀ tó bá tọ́ka yìí sí dáadáa dèdè dáadáa fún ẹ̀ tó ṣòro yẹn láfọ̀ ọ̀gá tó kí wọ́n ní ẹ̀sán fáwọn tá ń ṣe àtàwọn tó ń náwó alákọ̀ọ́kọ́ òun náà lè pé yẹ́sùkúrú láàrín ọlọ́run فكان الله يشكر لك وماذا بقي لك في هذه الدنيا والآخرة ọlọ́wọ́ bá aláàmà dúpẹ́ fún ibẹ̀ ẹ̀dẹ́ káwọn ẹrù jọ sọ́pàá ẹ̀dẹ́ káwọn ẹrù jọ dá ẹgbẹ́ ẹ̀sìn ní arúgbẹ́ ọlọ́wọ́ bá ní ìfọ́mọ̀ àfẹ́rẹ́ ọlọ́wọ́ bá ní ìfọ́mọ̀ àfẹ́rẹ́ fọwọ́ àfẹ́rẹ́ ọlọ́wọ́ bá ní gbogbo ẹni tọ́wọ́ ilé gbìyànjú tọ́wọ́ ẹmú charity níṣẹ́ tọ́tàtà wà àlùmọ́tàwọ̀ wọ́n fi àsìkò wọn lẹ̀ fáwọn èèyàn wọ́n fi àsìkò wọn lẹ̀ láti máa dàmú torí láì fáwọn èèyàn ọlọ́wọ́ bá ní ìlọ́ha ṣàkíwìrán ọlọ́wọ́ ní èmi ní ìdúgbà mọ̀ lè pa gbogbo tó ṣe yẹ ìlú ọlọ́wọ́ bá máa kọ́ méjì jẹ ọ̀la ó ní pé charity lọ́wọ́ kọ́rẹ̀ lọ́dà gbogbo àwọn tó bá gbé lọ́pẹ̀ ní kíláàsì ọlọ́wọ́ bá aláàbò kẹra wọn lẹ́rẹ̀ ọlọ́wọ́ nípa iná wà aṣáájú ọlọ́wọ́ lè ní fúnra máa dúró fún because ìṣòro yẹn ti pọ̀ ìdààmú pọ̀ kí yóò pè ní láàgbọ́ kàlágbọ́ ti jẹ́ olóòtárọ̀ ní wọ́n náà àti jẹ́ olóòtárọ̀ báwo ló ti fẹ́ sùn kọ́ wọ́n kọ́ lọ́rùn tí ọ̀rọ̀ wá pé mọ́sálásí ibo ní kọ́ wá pè ibo ní kọ́ lọ lọ́mọ́sàwọ́lá mẹ́ lọ́mọ́sàwọ́lá ìwọlé ìjádá ọlọ́wọ́ bá ní náà mọ́sán dìkì wọ́n ní gbogbo àwọn tí wọ́n ti sàrà lọ́kùnrin wọ́n ní mọ́sán dìkọ́ǹtì tó wọ́n tó ti sàrà lóbìnrin wọ́n á tọrọ tó lọ́wọ́ kọ́ńtọ́jà sẹ́lá tí wọ́n yá ìmì ọlọ́run lọ́wọ́ tí wọ́n yá mi lọ́wọ́ ọlọ́wọ́ pé tí wọ́n kò mi lọ́wọ́ ni wọ́n yá nǹkan wọ́n ni wọ́n ti báyìí ọlọ́wọ́ ni tí wọ́n yá mi lọ́wọ́ ìyọ̀tọ́ á fún náà ọlọ́wọ́ bá ní èmi ó fún ọ lé ìtọ́pọ̀ ìgbé tí wọ́n náà lọ ọ̀pọ̀ ọ̀hún aṣèrò kẹfì ẹ̀sán alápàlẹ̀ bẹ fún wọn kí lẹ́sán náà kò lẹ́la ìjánà ọ̀la ọlọ́wọ́ sàfihàn aláwọ̀ ìjáde náà lẹ́nu mọ̀sùlùmí اللهم اجعلنا من المحسنات اللهم اجعلنا من المتبرعين اللهم اجعلنا من المتبرعات اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. جزاكم الله خيرا. أدعوكم خيرا الله. أشهد صلاة على محمد صلى الله عليه وسلم. عليه الصلاة والسلام.
àwọn ọmọ ní àìsàn ní sáà pẹ̀lú ọgbà ìròyìn ìfọ̀gbọ̀dọ̀ ohun tí wọ́n bá yẹ sọ ohun tí àwọn náà tí wọ́n wà ń jẹ àbúrò ọgbà ìṣẹ̀lẹ̀ ọlọ́ọ̀bà tó fi ń tẹ ìmọ́lẹ̀ sí ẹ̀sìn káàkiri gbogbo àbáláyé ọlọ́ọ̀bà ìṣẹ̀lẹ̀ tí ó ní ìdílé ọlọ́ọ̀bà ìṣẹ̀lẹ̀ ó jẹ́ kí ẹsẹ̀ ń fẹ́ ìwẹ̀ ọlọ́ọ̀bà ìṣẹ̀lẹ̀ tí ó wá gba ìwé ọdún ọlọ́ọ̀bà ìṣẹ̀lẹ̀ gbogbo ní eléyìí tí àtúntò ìwé ọlọ́ọ̀bà ìṣẹ̀lẹ̀ ní ó bá ṣe àgbáríkà sí. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعزائي الله سبحانه وتعالى ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ ọlọ́run bá tó fi ẹ̀tì ní tó fi ọjọ́ ìnílẹ̀ fún wa ọ̀pẹ́ ní fún wa lọ́dọ̀ ọlọ́run mímọ̀ ṣe wá kọ́ àsìkò òjò láwà yìí ọlọ́run bá mú tó iṣẹ́ pé a mọ̀ ṣe àdúpẹ́ lọ́dọ̀ ẹ̀ pé ẹni tí ò bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kò lè rí dáadáa ní ìgbàgbà lọ́dọ̀ ọlọ́run a tún dúpẹ́ fún un pé àwà láyé a sì dúpẹ́ fún àwọn ṣètò wa náà tí wọ́n bá wa sọ ọ̀rọ̀ lórí bí kọ́lọ́mọ́ṣẹ́ máa san wọ́n lẹ́sàn dáadáa àwọn ni àwa náà ń rò níwájú àwa náà sì ń wò pé wọ́n ẹni bá lè gbé ṣe olórí báyìí dání wáyé táwa náà nílé gbé dání láwùjọ wa ń bí àwọn àbẹ̀ ọlọ́run ọba tó fi wọ́n ń ṣe sábàbí àti ìdùnnú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n nation la fẹ́ sọ ni láwọn míì náà tí wọ́n ń ṣe gbogbo wọn empower èèyàn wọ́n fáwọn èèyàn ló ń jẹ ọlọ́run ọba mọ́ṣẹ́ bá fi sí mizan ẹ̀sẹ̀ fún wọn. bákan náà àìmọye mẹ́sáàgì ìdìmọ́ ti gbọ́ fáwọn èèyàn nítorí títọ́lọ̀ àìmọye ní pé ilẹ̀ tó tọrọ fáwọn èèyàn eléyìí náà gbọ́dọ̀ mọ́ṣẹ́ bá fi gbogbo ẹ̀ sí mizan ẹ̀sẹ̀ fún wọn. tó wọ́n àjá sí pé àwa náà káà náà lè ní ládàá yìí láwùjọ wa àwa náà ní vision a lè ní mission tí a ń lọ pé táà náà fẹ́ ṣe ni àwa náà fẹ́ ní àwọn sọ̀dàkọ́tù jáàríà a lè fẹ́ fi àyè lélẹ̀ tó kí ló mọ̀ yóò dábà bí báyìí yóò máa ṣàǹfààní rẹ̀ abẹ́ kọ́mọ́sídò wa ibà yìí ló máa jẹ́ Sunna Center ọjọ́ for Sunna Center ọ̀nà àkórí ẹ̀ sọ ìyàlẹ́ńdọ́lá ètò ìyàwó ìta wà ní káà náà ti ẹ̀ ní impact káà náà kópa láwùjọ wa káwọn èèyàn ti àtàrà gẹ́sìn yìí kí àwọn èèyàn tara wa mọ pàtàkì kí ló ń jẹ́ Islam kí ló ń jẹ́ Sunna wọ́n sì lè pa bídáàtì ó jẹ́ tiwa alákọ̀ọ́kọ́ tá a fi wá tó fi gbé foundation sílẹ̀ ní abẹ́ẹ́kọ́ nọ́ọ̀sìt abẹ́ẹ́kọ́ dáwà center ebi dáwà center yìí yóò ní fún ti máa ṣe dáwà ó ti láwọn ọkọ̀ láti síwájú bẹ̀rẹ̀ kọjá àwọn olóró pé pé máa ń ṣe ń kalẹ̀ kó jẹ́ dáwà àwọn dípò bẹ́ẹ̀ wọn ò ṣe àwọn ọ̀gbẹ̀rẹ̀ tó táwọn ẹ̀ ṣe tiwa bàbá ń bọ̀ láti Ọ̀jọ́ láti vox fábídé àgbẹ̀lójọ́ ọ̀sán àwọn ẹ̀yà wà nínú rẹ̀ yálà ìmọ̀ṣáṣe súnmọ̀ náà gbọ́wọ́ láàrin láwùjọ wa kò sí eléré bá ní báyìí tó tó agbọ́dọ̀ gbìyànjú báwo ni a ṣe máa ní mọ́tì ní súnmọ̀ a lè máa bá ìmọ̀ ilé a lè ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní tọ́tà bá tì ní mọ́ṣáláṣí tẹ́pà ní ọkọ̀ lè láì mọ́ṣáláṣí ó pọ̀ jù a máa kọ kí ẹ máa kọ torí bídíà yóò máa jẹ́ ìbàlẹ́jọ́ àbúrò fún àwọn tó bá kọ́ ti súnmọ̀ yóò máa gbalábá ń bẹ̀ títí láéláé ní tó pé dáadáa tọ́wọ́ mọ́tì lè mọ́ bá rí ẹ̀sùn ṣì ń lọ títí lálẹ́ fún ànígbà kan ṣàdó tó ń lọ́wọ́ àwa ní ìgbìmọ̀ lọ́wọ́ wa kí a tẹ̀kọ́ fẹ́ bẹ̀rẹ̀ prógámù wa a ní ibi 200 million àwọn ẹgbẹ́ lè ṣe àwọn èèyàn mi lẹ́kọ̀ọ́ wa táwa yìí ó ti tó bẹ̀rù méjì mẹ́ta táwọn èèyàn ń kó bí 70 million ọ̀rọ̀ dídí lẹ̀ fún plot tó lọ gẹ́gẹ́ ní ìjùmọ̀ ẹ̀kọ́ lóko ẹ̀bíṣọ́ òyìnbó ọmọ Nàìjíríà ní gbogbo kalẹ̀ ògbà tó mọ ìtumọ̀ tó máa fà ní ẹ̀ a sì nípa náà lè ṣe obìnrin bẹ láàrin ọkùnrin àbájọ tó lè ṣe. Bàbá mẹ́ni tó lè ṣe. Àwọn òmọ́ ọlọ́run mọ́. Ẹgbẹ́ àtẹ̀mí tó lè ṣe náà tó bá èmi náà mọ̀ èèyàn ẹni ilé ṣe ìgbà yìí lápọ̀ ìsọ́jú nítọ̀. Dèdè ládàá tó lọ́nà gbà. Èmi náà ń dáadáa tẹ̀lé ẹ̀ máa gbà níwájú ọlọ́run. A ní àkáǹtì fún àwọn bíi mẹ́sìtì. Bákan náà àkáǹtì wà fún ti àwọn fídíò lọ́tọ̀. A ní àkáǹtì fún fídíò ọ̀sán àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A sì ní àwọn àkáǹtì bíi almost àkáǹtì bíi mélòó míì fáwọn project mi tó pẹ̀lú ògbó ọlọ́ ìtí a ṣe ń lò fún massive project náà òun náà ní Jaiz àti Lotus tí wọ́n máa gbé fún wa àti abáfẹ́ fi nǹkan ṣe ìrànlọ́wọ́ fọ́lọ́ ọlọ́run ọba tó máa ṣe bá fi sí mizana sí láti fẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́run máa ṣe dáadáa tá à ń ṣe má ṣe ní àṣemọ́ fún wa láyé ọlọ́run jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa pe àwọn tá a fìwé pè àti àwọn mìíràn tó máa fẹ́ dá sí onímọ̀ fẹ́ dá sí àti àwọn tó ti dá sí
tó tún sì tún máa dá sí náà ìkọlọ́ máa fi pọ̀ máa lọ́pàá àdúgbò ṣòkò wa jazakumullahu khairan kaseeran. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àwọn akọ́nà máa ń gbé kí wọ́n máa sọ ṣètò lọ́sọ̀. Àwọn ìṣèkọ̀ nígbà Muhammad Tani Al-Gaburi kẹ́rọ̀ Màlìkẹ́rà kí wọ́n máa ṣe wọn. Dáadáa náà ni wọ́n tọ́ wa sí kẹ́rọ̀ Màlìkẹ́rà kó fi àwọn náà àti gbogbo mọ̀lẹ́bí ó fi wọ́n ṣe kò yẹ dáadáa lọ́wọ́ àlùkọ́mù. Wọ́n tọ́ fún ọ̀gá àgbà tó ṣe mẹ́ta ìrìn ètò tí ó kà. Èyí náà ni kí àgbà ìtọ́rẹ àtúnyẹ tẹ̀lé rẹ̀ gẹ́gẹ́ bí a ti ní àwọn tí a ti fi wépè bákan náà pẹ̀lú ẹni kọ́kọ́ sílẹ̀ tí wọ́n máa pè á ó wà ní wa wọ́n pé bóyá afẹ́ṣe ń fún rẹ́ àgbẹ̀ kí àwọn ọmọ rẹ̀ tí a ti fún ọ̀rọ̀ máa bá wa wọ́n máa ṣe àbúrò rẹ̀ bá lè ṣe ní cash wọ́n fún wọn àbúrò rẹ̀ ṣe ní transfer bákan náà àwọn fún wọn tó ká tó máa tẹ̀síwájú. Account number tí a ní lọ́dọ̀ ìṣẹ́fún wa, àwọn account number ti China, àwọn account number ti Lotus. Bákan náà, àwọn arábọ́mọ international account gẹ́gẹ́ bí dollar account, funds, àbí nílò ní gẹ́gẹ́ bí àwọn tó wà ní ilé òkèèrè. Bákan náà eléyìí àti open account ìṣòro náà. Àkáǹtì tí ó jẹ́ ti bọ́lá tí ó jẹ́ Jaiz, ìdánilẹ́wọ̀ 32 16 00 pounds 00 20 32 21 88. Ẹbí ẹ ti rí o 00 20 32 19 78. Náà kọ́ bá pè é ó yẹ Jaiz Bank. Bákan náà, eré tí ó jẹ́ ti Lotus. Bákan náà, eré tí òkè ti Jaiz Bank wọ́n gbà tún pè ti Bọ́lá account. So 00 20 32 16 00 2 pounds 00 20 32 32. Okay. Now, so bákan náà bákan náà báwa tí a wà ní ètò ìsinmi eléyìí tí ó jẹ́ títí local account. So eléyìí Jaiz Bank 00 20 31 60 93 00 20 31 60 93 Jaiz Bank. Account name Rona Nidaru Nigeria Islamic Foundation. Ètò jẹ́ títí Lotus tó jẹ́ títí Naira account 195 78. Okay. 61. So bákan náà àwọn tí wọ́n máa bá wa gba tí wọ́n máa pe àwọn special guest. So àná ni Fọlíyà ti ṣe àwọn stars Rasheed Jazakallah. Alhamdulillah lórí ọmọ rẹ̀ bùsọ̀rọ̀ kan. Fún àṣọ láti wọ̀ sọ́lá.